A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ìsìnkú ààrẹ orílẹ̀-èdè United States àná Jimmy Carter tí ó wáyé lánàá Ọjọ́bọ̀ ni ó kún fún ọ̀rọ̀ ìwúrí láti ẹnu àwọn adarí, ẹbí àti alábàáṣe gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn ABC ṣe jábọ̀. Ààrẹ Joe Biden yànnàná àfojúsùn Carter fún iṣẹ́ ìlú, ìdájọ́ òdodo àti ìwà ọmọlúàbí bí ó ti ń kì í tí ó sì ń tẹnumọ́ ẹ̀kọ́ fún ìwà rere àti iyì. Ó ní èyí kì í ṣe wípé kí ènìyàn pé nítorí kò sí ẹni tí ó pé, ṣùgbọ́n fún gbogbo ìgbésí ayé Carter ni ó fi ṣe àfihàn ohun tí ó túmọ̀ sí láti ṣe iṣẹ́ rere àti olùpamọ́ òfin Ọlọ́run àti fún ènìyàn. Ọmọkùnrin ọmọ Carter, Jason Carter pé bàbá rẹ̀ ní ìtumọ̀ ìwà rere definition of integrity bí ó ti ṣe ìrántí ìgbé ayé bàbá rẹ̀ nínú ilé àti fún orílẹ̀-èdè. Carter tí ó di olóògbé ní ọjọ́ 29 oṣù Kejìlá ọdún 2024 lẹ́ni ọgọ́rùn-ún ọdún ni wọ́n ṣe ìrántí rẹ̀ gẹ́gẹ́ bí adarí tí ó ríran rí ọjọ́ iwájú. Lára àwọn iṣẹ́ takuntakun tí ó ṣe ní ìgbìyànjú rẹ̀ àti pa àìsàn aràn inú rẹ́ pátápátá. Bí ìsìnkú rẹ̀ ṣe ṣe ìkórajọ àwọn adarí lágbàáyé tí wọ́n sì ń ṣe ayẹyẹ àgbà ọ̀jẹ̀. Lára àwọn tí ó péjú-pésẹ̀ síbi ayẹyẹ ìsìnkú Carter láti rí igbákejì ààrẹ US àná Al Gore àti Mike Pence, Karen Pence, ààrẹ US àná Bill Clinton, akọ̀wé ìjọba àná Hillary Clinton, ààrẹ US àná George Bush, Laura Bush, Barack Obama, ààrẹ US àṣẹ̀ṣẹ̀yàn Donald Trump, Melania Trump, ààrẹ Joe Biden, igbákejì rẹ̀ Kamala Harris àti Second Gentleman Joe Emhoff. Gbogbo wọn ni wọ́n kópa níbi ayẹyẹ ìsìnkú Carter tí ó wáyé ní Washington National Cathedral. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti rán ọ̀gbẹ́ni kan Chima Nwocha tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Young Billionaire lọ ẹ̀wọ̀n ọdún 2 látàrí wípé ó lu ará ilẹ̀ United States kan ní jìbìtì $345,000. Ìròyìn jábọ̀ wípé inú oṣù kẹjọ ọdún 2024 ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ fi ọwọ́ ṣìkún òfin mú Nwocha kí wọ́n tó fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ níwájú adájọ́ Emeka Nwite pẹ̀lú ẹ̀sùn oníkókó 2 tí ó dá lórí impersonation àti jìbìtì tí ó sì bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Agbẹjọ́rò fún àjọ EFCC Lánrè Ọlánrewájú sọ fún ilé-ẹjọ́ níbi ìgbẹ́jọ́ wípé àwọn ẹ́síbíìtì bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mercedes-Benz, góòlù ẹ̀gbà ọrùn 2 pẹ̀lú pendant, góòlù ẹ̀gbà ọwọ́ $2,200 cash àti $90.2 million tí ó wà nínú àpò ìkówósí Zenith ni wọ́n rí gbà lọ́wọ́ Nwocha. Àwọn yòókù ní 3-bedroom duplex, 3-bedroom bungalow àti self-contained apartment 2, púlọ̀tù ilẹ̀ kan tí ó tó 300 square metre, bank draft 2 tí ó tó $8 million àti oríṣiríṣi ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Lẹ́yìn tí afẹ̀sùnkàn bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn, àjọ EFCC fìdí ẹ̀ múlẹ̀ wípé adájọ́ Nwite rán lọ ẹ̀wọ̀n ọdún 2 tàbí kí ó san mílíọ̀nù 2 owó ìtanràn. Bákan náà ni ilé-ẹjọ́ ní kí wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo ohun tí wọ́n rí gbà ní ọwọ́ rẹ̀ títí kan àwọn ohun ìní rẹ̀ tí ó wà ní Èkó, Àbújá àti Lẹ́kì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀kan lára àwọn ọmọkùnrin ọlọ́rọ̀ Razak Okoya, Ṣùbọ́mi Okoya ti tọrọ àforíjì lórí ìtàbùkù sí owó náírà lẹ́yìn tí wọ́n fi ọlọ́pàá tí wọ́n yàn tì í sí àhámọ́. Nínú fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára ni ó ṣe àfihàn Ṣùbọ́mi àti ẹ̀gbọ́n rẹ̀ Wahab níbi tí wọ́n ti ń náwó yàlàyòlò tí ọlọ́pàá tí wọ́n yàn tí wọ́n gbé páàdì owó dání, ìgbésẹ̀ tí ó tàpá sí òfin ilé-ìfowópamọ́ àgbà CBN. Ìtàbùkù tàbí lílẹ̀ owó lójú agbo jẹ́ ìtàpá sí òfin tí ó sì ní ìjìyà nínú. Ọdún tí ó kọjá ní ìlúmọ̀ọ́ká láfẹ́ ènìyàn Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky dọrùn rẹ̀ láṣà tí ó sì fi ẹ̀wọ̀n jura. Lónìí,
ní iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti ṣe ìdánimọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá tí ó hàn nínú fọ́nrán ibi ìnáwó àwọn ọmọ Kọ́yà, wọ́n sì ti fi sí àhámọ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé wípé ọlọ́pàá yìí yóò kojú ìgbìmọ̀ olùbáwí fún ìwà tí ó ṣe lòdì sí òfin iṣẹ́ ọlọ́pàá tí ó hù. Wọ́n ní èyí tàpá sí òfin NPF. Gbogbo ìgbà ni àwọn ò máa gbé òfin ró lẹ́nu iṣẹ́ wọn, ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èrò orí ẹ̀rọ ayélujára ni wọ́n kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní ó yẹ kí wọ́n fi ọmọ Kọ́yà náà sí àhámọ́. Ọmọlọ́mọ kọ wípé èéṣe tí wọn kò fi dá sẹ̀ríà fún àwọn tí wọ́n tàbùkù sí owó náírà, ṣé àwọn yẹn kọjá òfin ni? Samuel náà kọ wípé ọmọ Kọ́yà ni ó yẹ kí wọ́n fi sí àhámọ́, kì í ṣe ọlọ́pàá. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì sí gbogbo ọ̀rọ̀ ìtàbùkù wọ̀nyí ní Ṣùbòmí fi tọrọ àforíjì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó ti ní òun kò mọ àtúbọ̀tán ìgbésẹ̀ tí òun gbé. Ó ṣàlàyé wípé fún gbogbo ọmọ orílẹ̀-èdè, òun kò ní lọ́kàn láti dá wàhálà sílẹ̀, àìmọ̀kan ni ó ń da òun láàmú, kí wọ́n dákun fi orí jì í. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba orílẹ̀-èdè United States of America USA ti dá owó tí ó tó $52.88 million tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ Mínísítà fún epo àná Diẹzani Madueke padà. Aṣojú US lórílẹ̀-èdè Ọ̀gbẹ́ni Richard M. Mills Jr. ni ó darí ikọ̀ tí ó gbé ìgbésẹ̀ àti dá owó yìí padà ní olú iléeṣẹ́ Federal Ministry of Justice l'Àbújá lónìí, níbi wọ́n ti bu ọwọ́ lu ìwé àdéhùn. Gẹ́gẹ́ bí aṣojú ìjọba àpapọ̀, ní agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Lateef Fagbemi ti ṣe àfihàn wípé $52.88 million jẹ́ jáde láti ara Galactica Assets tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ Madueke àti àwọn alábàáṣe rẹ̀. AGF ní ìgbésẹ̀ yìí jẹ́rìí sí àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin orílẹ̀-èdè méjèèjì láti gbógun ti ìwà ìbàjẹ́ àti àtìlẹ́yìn fún ìṣèjọba gidi. Bákan náà ni wọ́n tún ń gbé ìgbésẹ̀ láti rí i dájú wípé owó yìí ò bọ́ sọ́wọ́, ṣùgbọ́n kí ó wúlò fún orílẹ̀-èdè nípasẹ̀ World Bank àti IIJ, kí wọ́n sì máa jábọ̀ ìròyìn lé lórí lóòrèkóòrè sí orílẹ̀-èdè Nàìjíríà àti US. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti pàṣẹ ìgbẹ́jọ́ tuntun mìíràn lórí ìjà òfin tí ó wà láàrin Emirate Kano tí ó ní í ṣe pẹ̀lú Alhaji Nasiru Ado Bayero. Níbi ìgbẹ́jọ́ òní ní ilé-ẹjọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn kò fún Bayero ní àǹfààní àti rò tẹnu rẹ̀ látàrí màdàrú tí ilé-ẹjọ́ gíga ṣe tako Bayero lórí ẹ̀sùn. Adájọ́ Mohammed Mustapha tí ó gbé ìdájọ́ kalẹ̀ ṣàlàyé wípé ilé-ẹjọ́ gíga ìlú Kano kò ṣe dáadáa pẹ̀lú Bayero látàrí bí ó ṣe tẹ̀síwájú pẹ̀lú ìgbẹ́jọ́ láì fún Bayero ní ààyè láti ṣe àgbékalẹ̀ ẹ̀sùn rẹ̀. Adájọ́ Mustapha ní gbogbo ilé-ẹjọ́ gíga ni wọ́n ní ojúṣe láti pèsè ìdájọ́ òdodo fún gbogbo àwọn tí wọ́n bá mú ẹ̀sùn wá nípa pípèsè àǹfààní fún ìgbẹ́jọ́ equal opportunity for fair hearing. Lẹ́yìn èyí ni adájọ́ pa á láṣẹ kí wọ́n tú ẹjọ́ ọ̀hún dá, kí wọ́n yan ẹlòmíràn láti gbọ́ ẹ̀sùn. Bákan náà ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn figi gún ilé-ẹjọ́ Federal High Court láti má gbọ́ ẹjọ́ lórí ìjà oyè tó ń lọ ní ìpínlẹ̀ Kano mọ́. Kano High Court nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí ẹjọ́ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn yóò ṣe àgbéyẹ̀wò owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lẹ́yìn ọdún méjì yálà ọdún 5 tí wọ́n pè tẹ́lẹ̀. Mínísítà fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ Nkiruka Onyeji-Ọcha ni ó ṣe àfihàn yìí lánàá Ọjọ́bọ̀ ní ìpínlẹ̀ Abia. Ó ní ìgbésẹ̀ yìí lọ pẹ̀lú ìlérí Ààrẹ Bọ́lá Tinubu sí àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè. Onyeji-Ọcha ní àwọn kò ní fi ààyè gbà kí àgbéyẹ̀wò rẹ̀ jẹ́ títí láé. Ọdún 5 ní tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí
ó ti di ọdún mẹ́ta. Èyí ń wáyé bí àjọ olókoòwò ṣe ń pè fún àgbéyẹ̀wò owó oṣù òṣìṣẹ́ tuntun lọ́dọọdún gẹ́gẹ́ bí ó ti wà pẹ̀lú ìbámu bí ọrọ̀ ajé ṣe ń fojoojúmọ́ lọ sókè. Ìròyìn jábọ̀ wípé ọdún tí ó kọjá ní Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu owó oṣù òṣìṣẹ́ tó kéré jù sí ₦70,000 pẹ̀lú ìlérí láti máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta, ṣùgbọ́n ọ̀wọ́ngógó orílẹ̀-èdè tí ó dúró lórí 34.60% nínú oṣù kọkànlá ọdún 2024 ti mú ìpalára àlékún owó oṣù òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.